báyìí tí aago méje ṣe bẹ́ẹ̀ tó kọjá ìṣẹ́jú méjì láti arágbóhùnsáfẹ́ ayéko tẹ́lẹ̀ tó kalẹ̀ sí òkè ní ìlú Ògbómọ̀ṣọ́. Àkótó láti darapọ̀ mọ́ Sọjí Abíọ́jẹ̀lá lórí ètò Ògbómọ̀ṣọ́ làwà. Àdìwé àdàgbà ẹ wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá gbogbo ènìyàn ẹ wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá gbogbo ènìyàn ẹ wá 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 àdìwé àdàgbà wá 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 Ògbómọ̀ṣọ́ ẹ wá wò wá gbogbo ènìyàn ẹ wá wá gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ nílé ní lóko lódò lẹ́yìn ẹ wálé wá tún lè ṣe o àtòbìnrin àdìwé àdàgbà Ògbómọ̀ṣọ́ la wà ẹ̀dákẹ́ ẹ̀súnmọ́ wa ẹ̀já fọwọ́ wẹwọ́ ẹja finú lunú ẹja fọkàn lukàn ẹja fọwọ́ wakọ̀ ní ẹ̀yìn ẹ̀dákẹ́ àsìkò òré tó lórí dẹlẹ́mù ìsúnmọ́ wa gbogbo ẹ̀yìn lọ́ba lọ́ba ládéládé gbogbo lóye lóye gbogbo ẹ̀yìn àgbààgbà òde nílé ní lóko lódò lẹ́yìn odi ẹ sáré tètè wá ẹ̀dákẹ́ ẹ máa bọ̀ wálé ẹ máa bọ̀ wá wùyọ wa ẹja finú lunú ẹja fikùn lukùn. wọ́n ti ń wálé wá tún lè ṣe torí pé ilé ti ń dà ẹni bá fojú inú wò ó yóò mọ̀ pé Ògbómọ̀ṣọ́ ti kú níta náà bí èèyàn mi kan òun ló kọrin pé ọ̀gọ̀rọ̀ èèyàn ti ń wọ̀ lúwa wá Ògbómọ̀ṣọ́ ti ń dá àwọn omidan wọ dàmáàsì àwọn ọ̀dọ́ ń gọkọ̀ ayẹ́kẹ́lẹ́ Ògbómọ̀ṣọ́ ti ń dùn ó ti dàbí ìlú ọba àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè Ògbómọ̀ṣọ́ la wà ọ́ ẹ̀yin tẹ́ ẹ wà lókèrè bí ò bá yé yín ẹ ti ẹ̀rìn wálé ẹ wá wòlúwà Ògbómọ̀ṣọ́ dàràbà àpá ọ̀ka mọ́ Ògbómọ̀ṣọ́ la wà lẹ́tọ̀ tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ orúkọ tèmi sì ní Sọjí Abíọ́jẹ̀lá ọmọ yín olólùfẹ́ yín lórí àyànfẹ́ ètò bámi AVM JB Adigun AVM Dr. JB Adigun retired àwọn náà ṣe agbátẹrù ètò yìí ọmọ wọn ní bara lọ́sẹ̀ ní mọ́sífà ní bámi balẹ̀ ẹ kú oríire o ọmọ yín ni o àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bámi alẹ̀ àdúpẹ́ o ilé ìyanu Olódùmarè ló ní kó rí bẹ́ẹ̀ àwọn ní alága alára rẹ fún gbogbo dídì káàkiri àgbáyé àwọn náà sì tún ní aláṣẹ Àyọ̀ká Foundation bámi iwájú lẹ́ẹ̀mọ́ lọ torí pé iwájú báyìí lójúgun gbé èyí nǹkan o èyí Akogun àdúpẹ́ mọ́mí ẹlẹ́yìn yóò mọ̀ ju yín ṣe o ẹ kú tọ́jú bá mi o ẹ jẹ́ kí n kí Àrẹ̀mú Olúṣẹ́gun Kútì alátìkò fẹ́tò inú mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ni wọ́n mú tótó yìí àwọn náà sì tún ní PRO fún gbogbo dídì káàkiri àgbáláyé pátápátá ẹ jẹ́ sáré kí àwọn lọ́jọ́ bí òní lọ́jọ́ keje oṣù keje bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ń ti ibi yìí gbé registrar wa ní LAUTECH Dr. Dikin Dr. Ogunleye Káyọ̀dé Akíndélé àná lọ́jọ́ bíi tiwọn ojúlówó ọmọ òdìdí ẹni bá mi àti kíra wa láàárọ̀ yìí ìgbọ̀dún ọdún kan ni o bá mi oyè níyì Akínlóye Olúṣẹ́gun àwọn tó ń mọ̀ nípa ọ̀rọ̀ òfin ẹ bá wa ṣe bó la ṣe gbé kalẹ̀ àwọn olóṣèlú ń rí wọn àwọn tó wà ní ìgbìmọ̀ aṣòfin kékeré àtàgbà wọn ń rí wọn on the 26 ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà tó lọ yìí lọ́jọ́ bíi tiwọn ẹ ṣeun o báyìí Sunday James Sunday Àrẹ̀mú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà tó lọ ní ọjọ́ bíi tàwọn náà gbogbo wọn Àbújá náà ti ń pawó orí wálé o báyìí registrar àwọn làwọn nítọ̀ Ògbómọ̀ṣọ́ wá ń bì àjọ máa ṣe bí yìí o nígbà táwọn kan ń ṣe ọ̀hún ní Àbújá o tó Akogun ní kí gbogbo ẹ̀yin múmìnì àti múmìnì òdodo fún ti léyà wọn ní tọ ojú ọmọ ọrọdún o ìgbà àlewọ ọmọ lé sí o àwọn wa ò sì ní pẹ ní o àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tọ àwọn kan ń bẹ nínú ìlú yìí tí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ nípa wọn ṣùgbọ́n àwa mọ̀ torí pé tojúbọlé lárìnká lórúkọ tí wá ń jẹ́ OVC Ogbomoso Valiant Club Ogbomoso Valiant Club àwọn ẹgbẹ́ Akogun nu gbọ́n sì máa ń pera wọn nù pé jagunjagun sí àwọn bá mi rí Admiral Adigun wọ́n fi ẹnìkan sọwọ́ sí mi tí àájọ fọ̀rọ̀ jẹ̀wọ̀ lónìí lórí ètò yìí tó bí mo ṣe ń ṣínà ètò yìí sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ àlejò mi à ń kalẹ̀kùn ara wa hello. ẹ mà kúrò lẹ́ bá mi. àwọn àmì dáadáa gbogbo léwà. àlàáfíà láwa o. à ń dúpẹ́ fún yín à ń dúpẹ́ fún Ọlọ́run ẹ̀ṣọ́ ètò ètò ìlú. ẹ ṣe akú ọdún o.
àwa ni ẹ̀yin asọ́pọ̀ ẹ̀ láyé. àṣẹ wà ẹ ṣé mo dúpẹ́ ta ni mò ń bá sọ̀rọ̀ yìí. èyí máa jẹ́ Alhaji Chief Ghazali Ọládípọ̀ Yusuf. Ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ Valiant Club. Akogun Ògbómọ̀ṣọ́, ẹgbẹ́ Akogun Ògbómọ̀ṣọ́. ẹgbẹ́ Akogun Ògbómọ̀ṣọ́. àwọn wo là ń pè l'Akogun gan Valiant Club àwọn wo là ń pè bẹ́ẹ̀. Àwọn tá a kóra wa jọ tá a pera ní Akogun ọmọ ẹgbẹ́ Akogun Ògbómọ̀ṣọ́. A jẹ́ àwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ṣiṣẹ́ ológun fẹ̀yìntì àbí èyí tá à ń pè ní paramilitary fẹ̀yìntì àti àwọn tó ń wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwa la kóra wọn jọ tá a dá ẹgbẹ́ náà lẹ̀ lábẹ́ alága wa Rear Admiral Jacob Ajani. ẹ ṣeun ẹ̀yin ajagun fẹ̀yìntì lẹ kóra yín jọ papọ̀ tí ẹ ń pera yín ní ẹgbẹ́ Akogun Valiant Club. Kí ni ète tẹ́ fi dá ẹgbẹ́ yìí sílẹ̀? Kò sọ méjì gẹ́gẹ́ bí ẹ ṣe mọ àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ pé a nífẹ̀ẹ́ ara púpọ̀ a dẹ̀ nífẹ̀ẹ́ ìlú náà púpọ̀. Àmọ́ iṣẹ́ ajé ó gbé gbogbo wa lọ òkè òkun àti lòkèrè. Nígbà tó wá yára wá rí pé gbogbo àwa tá à ń ṣiṣẹ́ ológun báyìí àti paramilitary àtàwọn tó ń ṣiṣẹ́ bàtọ́ tó fẹ̀yìntì. Wọ́n yẹ ká ní nǹkan kan tí ó mọ kó wa jọ pọ̀ láti dá sí ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́. Ìyẹn ló fà á. Pàápàá jùlọ ìpèníjà tá a rí nígbà tí Akogun ni bàbá wa ni Ọ̀gbẹ́ni Adékúnlé nígbà tí Ọlọ́run mú wa sọ́dọ̀ Benjamin Adékúnlé. A rí pé àwọn Ògbómọ̀ṣọ́ àkópa púpọ̀ nínú ètò ìsìnkú wọn. Wọ́n dẹ̀ jẹ́ tó dùn wá púpọ̀. Lọ́wọ́ ni akẹ́kọ̀ọ́ kò ṣe máa lọ náà ní ẹni tó gba yìí níta tó yìí tó ń bá wa gan òní gbé nǹkan wa lárugẹ. Ìyẹn ni àwọn tó já síwájú wa wọ́n wá pe àwọn bọ́ọ̀dù tó sí àwọn èèyàn jàǹkànjàǹkàn nínú ìlú tí wọ́n ti ṣiṣẹ́ ológun yìí àti tí wọ́n ti fẹ̀yìntì pípọ̀. Ó yẹ ká mọ̀ ṣètò nǹkan báyìí ni wọ́n ti wá bẹ̀rẹ̀ rẹ̀. Ó jẹ́ wípé nítorí pé ààyè díẹ̀ wà nígbà ètò ìsìnkú Black Scorpion lẹ́fi wò pé ẹ dákun ta ni Black Scorpion gan Benjamin Adékúnlé. Bẹ́ẹ̀ni Benjamin Adékúnlé mẹ́jà Adékúnlé ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n. Bàbá dẹ̀ rántí nígbà ogun abẹ́lé tó kọjá. Wọ́n ṣe gudugudu méje àyà mẹ́fà ní ojú ogun tí a fi rí ẹ̀yìn ogun náà tó fi jẹ́ pé tó bọ̀ àwa àgbọn Nàìjíríà ni. Orúkọ yìí wá lámìlaka nílùú òkèrè. Wọ́n lámìlaka nílùú náà. Lórí pé ìgbà tí Ọlọ́run máa mú wọn sọ́dọ̀ a rí pé ipa tí àwọn àlùkò ń bẹ̀ àbáwọn ọmọ ẹgbẹ́ ogun wọn gbẹ́ ajagun fẹ̀yìntì àti tó ń ṣiṣẹ́ ogun lọ́wọ́lọ́wọ́ kò tẹ́ wa lọ́rùn tó láti wá ní pípọ̀ ká gbìyànjú eléyìí. ẹ ṣé mo dúpẹ́ mo ti sọ̀rọ̀ Benjamin Adékúnlé lọ́jọ́ tèmi àwọn Chinese bíi méjì náà máa ń tẹ̀lé ètò mi tí mò ń ṣe yìí ẹnìkan nínú wọn mo ti ṣe fídíò tó 2 sí 3 documentary fún Benjamin Adékúnlé Chinese kan wá ní wípé kí n lọ subtitle rẹ̀ torí pé ìtàn yìí ìtàn àgbáyé ni kì í ṣe ìtàn ìlú Ògbómọ̀ṣọ́ nìkan ṣé bẹ́ẹ̀ ni. bó ṣe rí gan-an ni ẹsẹ̀ wọ́n ṣe jẹ́rìí sí o. ìtàn àgbáyé ni kì í ṣe ìtàn ìlú Ògbómọ̀ṣọ́ kì í ṣe ìtàn Nàìjíríà rárá ó kọjá gbogbo ohun tó yẹ ká ń sọ yìí. ìlànà náà fi ń wò pé tọ̀ a lè ní èèyàn pàtàkì nínú ìlú báyìí kó wá jẹ́ pé àwa láàmú ọ̀fọ̀ yẹpẹrẹ rẹ̀ nígbà tí àwọn ará àtàbá wa gbé lárugẹ. abẹ́sẹ̀ tìlú Ògbómọ̀ṣọ́ bá mi ṣó túmọ̀ sí pé láìsí Benjamin Adékúnlé Nàìjíríà bá ti pín. bó ti jẹ́ gan-an lẹ́lẹ́ sọ yẹn ẹ mọ̀ pé àwọn ni wọ́n fọ́ ọmọ third marine commando gbogbo ìgbìyànjú wọn làwọn náà dẹ́ kà nínú ìwé ìtàn tí Ọlọ́run fi bá mú òpin wá sí ogun abẹ́lé náà. ẹ ṣeun ẹgbẹ́ kan ń bẹ tí à ń pè ní ODDA Ogbomoso Descendant Development Association ìbáṣepọ̀ wọn ní bẹ láàrin ẹ̀yin OVC àti ODDA.
ṣé rí ẹgbẹ́ tẹ́ ẹ pé ODD yẹn ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pé alága ẹgbẹ́ ODD yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí Akogun Ogbomoso vice marshal retired Adigun. Yes sir. Àwọn gan ọmọ ẹgbẹ́ OVC làwọn náà. Àwọn náà wọn ẹgbẹ́ tí wọ́n wá jẹ́ pé ẹgbẹ́ tó tún kó àwọn èèyàn mára yóò ṣe pé ẹni tó ṣiṣẹ́ ológun nìkan lọ́wọ́ à ń bẹ̀. Ìbáṣepọ̀ wa dẹ̀ dánmọ́rán dé ìdílé ẹjọ́ tí kì í ṣe díẹ̀. Ẹ ṣeun ó túmọ̀ sí pé ẹni tó jẹ́ alága ní ODD ọmọ ẹgbẹ́ ni wọ́n jẹ́ ní àárín ẹ̀yìn OVC. Bó ti jẹ́ gẹ́rẹ́ nìyẹn. Akogun tó doyè Akogun tó ọ̀nà ẹgbẹ́ Akogun mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí ni ipa tí a lè sọ pé ẹ̀yin Valiant Club yìí ń kó nínú ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́ ṣẹ́ni fún mi ní bí àpẹẹrẹ mélòó kan. Bẹ́ẹ̀ni èyí tí a fi sojú tá a fi dẹ́gbẹ́ náà sì ni pé a fẹ́ kí ìdàgbàsókè ò bá lé Ògbómọ̀ṣọ́ níwọ̀nba ìgbà tí àwa náà bá lè kópa nínú rẹ̀. Àkọ́kọ́ ó jẹ́ platform tí àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ tó wà lókè òkun àti tó wà ń dálẹ̀ tí wọ́n ti ṣe ológun fún àti paramilitary kóra wọn jọ. Èyí jẹ́ kí a panupọ̀ láti wá sọ pé ìlú Ògbómọ̀ṣọ́ fẹ́ ìrànlọ́wọ́ àti ìdàgbàsókè ìwo làwa náà lè ṣe nínú ẹ̀. Àkọ́kọ́ nínú ẹ̀ nù. Èkejì nínú ẹ̀ ni wá ni pé gbogbo ìdàgbàsókè tó bá ń lọ lù ú àwa náà bá wọn kópa ń bẹ̀. Ní ọjọ́ kìíní ta nípèníjà ètò ààbò wọ́n ní kí gbogbo wa gbìyànjú ká fi nǹkan kan sọwọ́ ká fi rárá nǹkan ààbò. Ògbómọ̀ṣọ́ Valiant Club àwọn náà pè é níbẹ̀. Àdúpẹ́. Èyí tó wá ń ṣe jù ni pé a wò pé nínú ìlú Ògbómọ̀ṣọ́ kí ni àwọn nǹkan pàtàkì tí ẹgbẹ́ wa lè fi olùdáwọ́lé tí ó nípa. Ààrẹ la wo ilé-ìwé àti ìdàgbàsókè ẹ̀kọ́ àwọn ọmọ wa ní gbogbo Ògbómọ̀ṣọ́ local government márùn-ún. Làwa máa fi fún àwọn ọmọ yunifásitì tó jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ èyí tó bá ní pèníjà pé owó òtó nǹkan tó bẹ́ẹ̀ ṣe dáadáa wọ́n wà jẹ́ pé yóò kùnà torí owó lọ́nà. A máa fún wọn ní bọ́ọ̀sì lọ́dọọdún. À ń fún bowel àwọn tó wà bowel. À ń fún àwọn tó wà ní University of Abuja. À ń fún àwọn tó wà ní LAUTECH àti University of Ibadan. Táà ṣe fún ọ̀nà àti wọ́n á dúró ń bẹ̀rù. A tún bọ́ sí ẹ̀ka ti secondary. À ń fún àwọn tá a bá ní pé wáyé pé wọ́n ṣe dáadáa nínú ẹ̀kọ́ wọn. Wọ́n dẹ̀ ní pèníjà pé báyà kówó má lọ dá wọn dúró. À ń fún wọn ní táà ń pè ní bursary. Àtúwá wá sí primary school level. Àwọn ọmọ míì ẹ̀rí pé wọ́n ń gbìyànjú. Ọlọ́run fún wọn ní àmọ́ àti agbára òbí wọn ó lè má fẹ́ kí wọ́n lè gbé bí bó ṣe yẹ lọ. A tún pé àwọn yẹn náà à ń ràwé fún wọn à ń fún wọn ní ẹ̀bùn díẹ̀ tó ti fi ránṣọ àti bàtà tó jẹ́ wípé wọn ò ní kùnà lẹ́nu ẹ̀kọ́ wọn ní agbẹ̀ ẹ̀kọ́ ìṣàǹṣe. Lọ́wọ́lọ́wọ́ báyìí over 391 ni wọ́n ti di àǹfààní kìíní láti yunifásitì tó fi dé primary school ní orí ilé local government máa ń tọ́ wà ní Ògbómọ̀ṣọ́. Owó tàbí tí lẹ́nu wọn gbẹ́ lẹ́bí bá gbadé ìṣòro ta sí lọ́wọ́lọ́wọ́ àti over 9 million naira lórí ẹ̀kọ́ ẹ̀kọ́ ìlú. Olódùmarè. Bá a ṣe ń ṣe nù orí dídàgbàsókè ní wájú. Ẹ ṣe inú mi dùn ó jẹ́ wípé ètò ẹ̀kọ́ ló jẹ yín lógún. Ìyẹn ni foundation. Foundation. Tí ọba sí ẹ̀kọ́ àlè ò ní mú fọdà. Ọmọ tó wá fẹ́ jẹ́ ológun, èyí tó wá fẹ́ jẹ́ paramilitary, tí ọba sẹ́kọ̀ọ́ ń bẹ̀ bó la ti fẹ́ rí. Ìgbà tí àgbọ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yẹn lọ́yẹ ká mójútó. Ìyẹn gan-an ni làwa ẹ̀kọ́ mójútó. Ẹ ṣeun bá mi. Ibi tẹ́ wá mọ̀rọ̀ lọ gan ni mo ti fẹ́ béèrè báyìí. Ipa wo lẹ̀ ń kó láti ran àwọn ọmọ wa lọ́wọ́? Ọmọkùnrin kan wò mí lọ́wọ́ báyìí nínú stúdíò Wálé lórúkọ rẹ̀ ń jẹ́. Tẹ́ bá gbà láàyè láti wá gbaṣẹ́ ológun lọ́fẹ̀ẹ́ láì ní dààmú yọ gbà. Ipa wo lẹ̀ ń kó láti ran àwọn ọmọ wa lọ́wọ́ láti wọṣẹ́ ológun? Ẹ̀yin ti débẹ̀ ti ṣeyọrí. Àwọn ọ̀dọ́ wa ń kọ́ wọn fẹ́ wọlé kí lẹ̀ ń ṣe fún wọn sà? Èyí tí àkọ́kọ́ ipa tá àkọ́kọ́ ń kó ni pé ká máa fún wọn nídánilẹ́kọ̀ọ́ ọmọ tó bá fẹ́ wọṣẹ́ ológun
tàbí paramilitary. ok. nípẹ́tọ̀ ibi tó ń lọ yìí o bó ṣe rí ni o. tá a bá dẹ̀ fẹ́ wọlé afọ́ọ̀mù kan bẹ tí gbogbo àwọn ẹ̀ka ológun kọ̀ọ̀kan yìí máa gbé jáde àwọn ọmọ náà tó wà nínú íńtánẹ̀tì gbogbo àwọn máa rí. tí wọ́n bá gbìyànjú tí wọ́n fíìlì fọ́ọ̀mù yẹn tán tí àwọn tó ń ṣètò náà ní òkè lọ́hùn-ún tí wọ́n bá rí pé tọ̀ ọmọ yìí tá à ń fẹ́ ọ wà lọ́wọ́ rẹ̀ torí wọ́n mú ọmọ pẹ̀lú local government and local government yẹn. tó bàyí tá tó bá mú wọn tán tó wá fi tó wa létí ohun tí a máa sọ fún ọ ní pé tọ̀ ẹgbẹ̀rún títí báyìí eré tẹ́ lọ sá ẹ̀mọ̀ ṣe pàṣẹ tẹ́ ìmọ̀ sáré tó yọ máa sáré bẹ̀ wọ́n ṣe máa sáré tẹ́lẹ̀ tó wá jẹ́ pé ìwé ni o lọ kàwé báyìí o bí counseling làwọn ti máa ṣe fún wọn láti rí pé a fi pé wọ́n ṣe àṣeyọrí láti wọlé iṣẹ́ náà. ẹ ṣe àdúpẹ́ bí mo ti sọ lọ́wọ́ Lámìdé náà ló ń fẹ́ ṣiṣẹ́ ológun ẹ dákun ẹ jẹ́ n béèrè ìbéèrè yìí kò yẹ kí n béèrè ṣùgbọ́n jẹ́ n béèrè gbà mí láyè ẹ dákun gbà mí láyè kí n béèrè mo ṣe bí ọ ní slot ní gbogbo nǹkan ni ṣé mo yẹ fún wa slot ní l'Ógbómọ̀ṣọ́ fún ṣe ológun. slot ni ò rí báwọn slot local government kọ̀ọ̀kan 300 and gbogbo local government ta ní àmì 774 local government ta ní Nàìjíríà èmi wá fún slot lọ́kọ̀ọ̀kan tẹ́ bá dẹ̀ débẹ̀ ẹ̀rí fáwọn Ògbómọ̀ṣọ́ náà ti fíìlì slot wọn. èyí táwọn ń ṣe ní wọn láti kópa ní pé slot tó bá fún Ògbómọ̀ṣọ́ tó ní wá pé ní wá fẹ́ gbàgbé wọn pẹ̀lú Ògbómọ̀ṣọ́ tó wà lẹ́kọ̀ọ́ èyí tó wà nílùú òyìnbó lè apply. ẹni tí wọ́n bá wá mú ìbẹ̀rẹ̀ ìyàwó ti bẹ̀rẹ̀ ẹjẹ́ pé tọ̀ tó bá wá sọ́dọ̀ wá gbìyànjú wọ́n máa sáré ni o wọ́n máa ṣe fún interview wọ́n máa ṣe nǹkan báyìí ni o wọ́n bá kùnà lọ́nà àmọ́ pé wọ́n wá tẹ̀lé jókòó pé gba slot ẹ̀ wọ́n ṣe báwọn o. wọ́n yé ṣe bẹ́ẹ̀. èsì general ti gbogbo dágbọ́ apply ni wọ́n wá performance olúkàlùkù wọ́n fi àpè fún olúkàlùkù the best in the each local government wọ́n á wá sáwọn. mo ti ń rí ọwọ́ àwọn èèyàn kan bí mo ṣe ń bá ètò lọ tí wọ́n ní ìfẹ́ sí ọ̀rọ̀ tá à ń sọ yìí ǹjẹ́ táwọn kan bá dà mí láàmú pé tọ̀ mú mi dọ́dọ̀ bá mi ṣé mo lè fààyè bẹ́ẹ̀ lẹ́yìn Akogun lọ́wọ́ láti bá ń fún mọ̀ràn. bẹ́ẹ̀ ni ilẹ̀ tí wọ́n ti sílẹ̀ gbàgàdà ní fún ìjọba yìí tó di àsìkò ní gan-an ni ọ̀pọ̀lọpọ̀ wa ti ń kó ipa láàrin ara wa láì ṣe pé apariwo ẹ̀ síta. ẹ ṣeun. àmọ́ lọ́wọ́lọ́wọ́ àwọn kọ̀ọ̀kan náà mọ̀ nílé nípa àwọn kan gbìyànjú láti ràn wọ́n lọ lórí ọ̀rọ̀ yìí. irú ẹ̀ bá tún wá ṣẹlẹ̀ tí ara ẹnìkan tó fẹ́ nítọ́jú ẹ̀ẹ́dẹ́ ká mọ̀ àgbàmọ̀ràn bí ó ṣe rèé. àgbàmọ̀ràn bí ó ṣe rèé. tọ́ ó mọ̀ wípé níbi iṣẹ́ ológun eré ò mi AVM Dr. JB Adigun wọ́n dé òkè téńté níbi ọ̀rọ̀ pé tọ̀ a wà níbi ọ̀rọ̀ ogun òfurufú bá mi rí Admiral Adigun Ajani àwọn náà dé òkè téńté níbi ọ̀rọ̀ tí o ní olójú omi dé ẹ dákun ṣé àwọn ọmọ wa ń bẹ lókè téńté báyìí àyẹ̀yìn ti fẹ̀yìntì àwọn tó kù lọ́hùn ṣé wọ́n náà ń nàgà wọ́n ń dókè lọ́hùn. bẹ́ẹ̀ ni Ọlọ́run lọ́bẹ̀ elétò gbogbo àwọn tí ẹ dárúkọ yẹn ẹ̀rì pé rí agbára airback measure èyí gan-an tí mò ń sọ̀rọ̀ yìí acting deputy controller general of yorùbá mi. bẹ́ẹ̀ ni ACG. bẹ́ẹ̀ ni ó di eléyìí gbogbo àwọn wà lókè nítorí àwọn ṣẹlẹ̀ ni pé bí wọ́n ṣe wà lókè yẹn náà láti dá ẹgbẹ́ ìsílẹ̀ pé ẹ máa wá lé ká kóra wa jọ ọmọ tó bá nífẹ̀ẹ́ sí irú iṣẹ́ yín náà ẹ jẹ́ ká fi ìjọba ìyànjú ìjọba lè gbà tí ó ló fi rọ́nà lọ torí táwọn bá kó bẹ àwọn kan láti wá bá táwọn bá fi yàn sẹ́yìn ká ló máa ń kú bẹ́ẹ̀ ní ìgbìyànjú tí gbogbo ẹgbẹ́ yìí gbà táwọn náà ti ń gbà. ẹ ṣeun gan ni ẹ jẹ́ kí n béèrè bíi méjì sí kó tó di pé àwọn yóò béèrè nílé ṣé ìbáṣepọ̀ ń bẹ láàrin ẹ̀yin tí ẹ ti fẹ̀yìntì àtàwọn tí ń bẹ lójú iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ yẹn gan tẹ́ bá ṣe kóra wa jọ láti bẹ̀rẹ̀ tí mo sọ mo ní OVC ẹgbẹ́ ọmọ Akogun l'Ógbómọ̀ṣọ́ àwọn tí wọ́n ti fẹ̀yìntì àtàwọn tó ń ṣiṣẹ́ lọ́wọ́ gbogbo alájọ kóra wa jọ kájọ wà ń bẹ̀. ẹ ṣé mo dúpẹ́ àwọn tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ àtàwọn tó ti fẹ̀yìntì lẹ́jọ́ ń pawọ́pọ̀ ṣé kìí ṣe ẹ̀yin lẹ tún àwọn ọ̀wọ̀n ẹ jẹ́ n pè ní ọ̀wọ̀n kìí ṣeré kìí ṣe sí gidi ọ̀wọ̀n ìrántí tó wà ní ọjà Agbó ṣẹ́yìn kọ́lẹ̀ tó ṣe ni. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe bá wọn fún lórúkọ tí à ń fẹ́ yẹn ní òyìnbó à ń pè ní Heroes Arcade Heroes Arcade la ṣe síbẹ̀
àwa ni àwọn ọmọ ẹgbẹ́ wa ló ṣe gbogbo kí náà la náwó gidigidi síbẹ̀. tá a fi ń ṣe ìrántí àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ táwọn sábà máa gbọ́n ní sójà àdúmọ̀tà àwọn òpin sójà àdúmọ̀tà o hírò àwọn akọni akọni ní Ògbómọ̀ṣọ́ màlúù ìlú Ògbómọ̀ṣọ́ la gbé kíní wọn yẹn síbẹ̀ yẹn kí àwọn èèyàn lọ mọ òwú orúkọ bíi Benjamin Adékúnlé wà ń bẹ̀ ti bàbá àìsàn ẹjọ́ pólísì ọjà Adéwùsì àgbà jagun fẹ̀yìntì tó ọjọ́ pọ́lọ̀ ọmọ ọ̀sọ́dọ̀jọ́ ṣíjú ànáwó àwọn náà wà ń bẹ̀ bàbá wa kọ́lẹ́dì Ibrahim Taiwo náà náà pàtí wọn kó àwọn náà wà ń bẹ̀ sọ̀rọ̀ àwùjọ náà kàwó tó ń sáwọn ni wọ́n kọ́ ló wà nínú ọgbẹ́ tí ń jẹ́ fúláàgì Nàìjíríà tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ọgbọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ẹnu ká lẹ́yìn Ògbómọ̀ṣọ́ a ní èyàn kíbi jẹ́ Ògbómọ̀ṣọ́ tá a bá gbéra lárugẹ. ẹ jẹ́ ń béèrè tó kàn yìí tó dáhùn yẹn ti ń pè láti bí ní ìbéèrè sójà tó dúró gangan láàrin wọn ta lẹ́ni yẹn. èyí tó tó gẹ́gẹ́ láàrin rẹ̀ gẹ́gẹ́ à ń fi yẹn ṣe bíi symbol ni. symbol ni. symbol àwọn Akogun. lẹ́yìn àwọn èèyàn wa gangan tó jẹ́ t'Ògbómọ̀ṣọ́ àwọn làwa ṣe fi wọn kó kó tẹ́yìn wọn. èyí sókè ó jẹ́ wípé èyí tó dúró gan tó gbébọn lọ́wọ́ òun àpẹẹrẹ la kàn fi ṣe kò dùn fẹ́ nìkan kan. bẹ́ẹ̀ ni àpẹẹrẹ la fi ṣe pé àwọn Akogun àwọn jagunjagun àwọn ìlú bẹ́ẹ̀ ni. àwọn kan ní sọ́jà ìdúmọ̀tà kọ́ ìdú Ògbómọ̀ṣọ́ lélẹ́yìí o. ẹ̀yin aráalé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìbáṣepọ̀ tó wà láàrin ẹgbẹ́ Akogun àti ODDA ó dùn gidi gan ni torí pé bámi avm jb Adigun tí wọ́n jẹ́ alága fún ODDA àwọn náà ní pé kí àwọn èèyàn wọn wá sọ nípa wọn ẹ jẹ́ kí sáré gbé ìpè yìí. hello tọ́ mo ti gbé ìpè ẹnìyẹn bẹ́ẹ̀ nìyẹn ò bá sọ̀rọ̀ 08061998459 08061998459 tàbí 09051645438 ní kẹ́ ẹ jẹ́ ká pè sí. hello mo ti gbé ìpè yìí o. hello ẹ jìnnà sí ìròyìn dákun ẹ jọ̀ọ́. hello tọ ìpè ń kọlu ìpè lọ́pọ̀lọpọ̀ kí ló dé. hello ẹ jìnnà sí rédíò yẹn dákun kúrúkúrú wọn tẹ́mi lọ́rùn tó yẹn dákun àwọn èèyàn pọ̀ lójú òpó yìí. hello tọ ẹnjìníà wàá ràn lọ́wọ́ o mo ń tó kọlu o. hello ó ti dábàá sí ẹnjìníà. hello orúkọ yín o. àwọn tí Doyin ẹ mọ̀ nílẹ̀. mo kí kò ní ọ̀rẹ́ yìí lórúkọ Jésù. àṣẹ wà. Ọlọ́run mọ̀ tẹ̀yẹ̀ síwájú. àṣẹ. ó kí bàbá o. adúpẹ́. ẹgbẹ́ wo ò ní bàjẹ́. àṣẹ. ìfẹ́ tí bá lè béèrè. wọ́n sọ nípa àwọn tí wọ́n ń gbà síṣẹ́ pẹ̀lú àwọn ọmọ ológun. ṣùgbọ́n ìwé ìskúù wọn náà wà. àwọn àti nìkan tí wọ́n bẹ́ káwọn ọmọ wọn náà wọ skúù wọn wọ́n wọ orí ike. kí ló lè fà á tó yẹ pé wọ́n ní kọ́lẹ́tẹ̀ náà fi máa fi wọ. sùkúù wọn the first academy. kéde dàrẹ́ pé anybody ó lè wọ̀. ẹ ṣeun ẹ gbọ́ bá mi abẹ́sẹ̀. ìbéèrè wọn ni wípé wọ́n ní defence academy pé ẹsẹ̀ wọn fi ń wọ̀ kì í ṣe ọwọ́ bó o ní ọmọ tó fẹ́ wọlé o. èròǹgbà ọ̀pọ̀lọpọ̀ yẹn nìyẹn kò dẹ̀ rí bẹ́ẹ̀ rárá. ṣẹ́ẹ̀rì ní àkọ́kọ́ gbogbo ọmọ tó bá fẹ́ wọlé wọ́n gbọ́dọ̀ rí i pé ọkọ́kọ́ páàsì ìdánwò náà. ìdánwò tí wọ́n dẹ̀ ń ṣe yìí kò sínú pé ọmọ lágbàgbọ́ ọmọ làkàṣẹ́ mi bẹ́ẹ̀. nígbà wọn bá páàsì ìdánwò tán wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wo ẹjọ́ bá gba bí wọ́n gbé mẹ́ẹ̀ẹ́dógún wọn fẹ́ mú wọ́n á wo ẹjọ́ bá gba bí ipò kínní bí òkúùkù ní local government kọ̀ọ̀kan. lẹ́yìn ìgbà yẹn wọ́n wá sí orúkọ wọn jáde pé tọ̀ ẹ máa bọ̀ wá sí practical exercise ẹ ṣe láti mọ̀ wé ìtọ́jú ẹjọ́ ẹlòmíì lè mọ̀ wé ẹlòmíì lè mọ̀ wé kọ́ máa tẹ̀yẹ gẹ́gẹ́ kọjá bírùn tó mọ̀ wé tó tẹ̀yẹ gẹ́gẹ́ wọn ò ní mú
wọ́n bu afẹ́ rí wọn fisikálì pé bóòlù ẹ̀ ṣe rí bóòlù ọmọ náà ṣe rí sọdá pé sọdá pé ẹlòmíì rẹ̀ ló lè ní àìsàn míì lára tó jẹ́ pé kò ní lè jẹ́ kó ṣe iṣẹ́ wàhálà púpọ̀ wọ́n kò sáré dáadáa bí wọ́n ti rí pé wọ́n ṣe déédéé ní gbogbo yẹn tán ìgbà náà wọ́n sábẹ̀ mọ́ àwọn ọkọ̀ ọ̀pọ̀ ẹ̀yìn báyìí ní kẹwàá àmọ́ pé mọ̀mọ́lágbájá mọ̀mọ́lákàṣègbè kò ṣe bẹ́ẹ̀ wọ́pọ̀ nítorí ogun ètò ọba máa ń sára tó máa ń mú wa kò ní gbà mọ̀mọ́lákàṣègbè tí ọ̀rọ̀ sáré tó kò ní gbà ẹ̀ńtọ́ yẹn títọ́ bẹ̀ máa tó ṣe iṣẹ́ ológun pẹ̀lú kì í ṣiṣẹ́ sáà ní káàkiri mẹ́lẹ́ńdẹ̀ bí ọba mẹ́yàn débì kan tó ọba ṣèmẹ́lẹ́ òun nílé kọjá tó dẹ́jú bẹ̀ ni pé kí ọmọ náà ní ìyẹ̀jú fúnra ara rẹ̀. Kórí ó pé kára ó sì dá pé. Kára ó sì dá pé. Irú káńsẹ́lẹ̀ táwa ń ṣe fún wọn nìyẹn. Àti ìjọba tó wáyé pé kí air force tó fẹ́ lọ méjì ni o army ni o new correction ni o gbogbo ẹ̀ báyẹn. Àìsàn tó ṣe bẹ́ẹ̀ ṣe rìn ní. Àdúpẹ́ ẹ jẹ́ ń gbé ìpè kan tó kẹ́yìn yìí ojú òpó yìí ó lọ́lù mọ́ra wọn ó lọ́lù wọ̀ tọ́ mo dúpẹ́ ẹ jẹ́ sáré gbé ìpè kan tó kù yìí. Hello. Ẹ kálẹ́ orúkọ yín bá mi. Mo dúpẹ́. Dọ̀kí ẹ ṣeun. Ẹ ṣeun ìbéèrè yín kankan. Àdúpẹ́. Táwa náà bá fẹ́ lọ á rí yín o. Ẹ rí mi lọ́jọ́ orí wo lọ́jọ́ orí wo lẹ́ lọ. Mo rò pé bóyá mo ti tọ́kù fún ọdún. Ẹ̀yẹ ọwọ́ ọ̀tún akálà lọ́jọ́ orí wo lẹ́ lọ ẹ ṣe mo dúpẹ́ bá mi. Adúpẹ́ ẹ ṣe adúpẹ́ tó ẹ̀yin ará lé n ò ní lè gbé ìpè kankan mọ́ bámi àbẹ̀sẹ̀ mo dúpẹ́ o. Ẹ bá ń kí Akogun JB Adigun ẹ bá ń kí wọn. Màá jíṣẹ́ wọn tó à ń kí Akogun ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ ṣeun. À ń kí Egbe special retired. Jacob Ọlábí Adigun fún akitiyan wọn ní ẹgbẹ́ OBC wa yìí àti ẹgbẹ́ ODDA. Ẹ ṣe àdúpẹ́. Àti wọ́n ń kí alága ẹgbẹ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Olóko wọn kọ́ bẹ̀ jọra wọn. Bẹ́ẹ̀ ni Jacob Ajani ní tàwọn. Ajani tí wọ́n bẹ́ẹ̀ ni. Jacob Ajani àwọn náà dókè pátápátá. Bẹ́ẹ̀ ni àdúpẹ́. Lórí omi. Àdúpẹ́. À ń kí àwọn náà fún akitiyan wọn. Ẹ ṣeun. Àti gbogbo ìlàkàkà wọn láti rí pé ìlú Ògbómọ̀ṣọ́ tẹ̀síwájú. Àdúpẹ́ ṣeun o. Mo dúpẹ́ mo tún mọ kàn sí yín lẹ́yìn tó bá mi ẹ ṣeun o iwájú báyìí lójúgun gbé ọjọ́ wa ti lọ́yìn alẹ́ ẹ̀ ní bínú orúkọ tèmi ni Sọjí Abíọ́jẹ́là lẹ́yìn ètò ẹ pè mí 07032880939 07032880939 Ògbómọ̀ṣọ́ mọ̀láwa òdìjọ́ mẹ́jọ àlàáfíà fúnlẹ̀ yìí. wálé káàbọ̀ ọ̀gá mi káàbọ̀. 101.